Africa Content TV. Paraíso, agodo ajé Paraíso. Paraíso, aṣojú Aláàfin Ọ̀yọ́. Ní Benin Republic, lórúkọ wọn jẹ́ Adìráìlì. Èmi, Paraíso. Agbódò ajé náà wọ́n jẹ́ ìdílé Aláàfin wọ́n wà ní Benin Republic. A dúpẹ́ lọ́wọ́ yìí gidi gan ni fún eléyìí tí èyí ṣe sí ìlú Ọ̀yọ́. Ẹ̀kọ́ lọ́rẹ̀ ọ̀rẹ́ ní Àmì ẹ̀mẹ́sàmí. ọkọ̀ ọba àdá ọba òrìṣà ilé ẹsẹ̀. Àmì o. Àtẹ̀wá sí ilé yìí náà a mọ̀ pé ní àṣẹ Ọlọ́run ẹ̀ tí wọ́n á dá ilé iṣẹ́ Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. a dúpẹ́ lọ́wọ́ yìí. Àwa ń ṣe àṣeyọrí yìí fi jẹ́ pé èyí náà jẹ́ ìbọn ìfẹ́ fún mọ́ṣáláṣí tí ó wà mọ́ṣáláṣí Ọ̀yọ́ Central tí ó wà nílùú Ọ̀yọ́. A dúpẹ́ lọ́wọ́ náà. Àjọ kẹ́kọ̀ọ́ àwọn máa ń fi nínú ọgbà náà.